ọ̀kan nínú àwọn OPC tó jẹ́ ọmọlẹ́yìn bá Gani Adams Olamide Adesina mà ló ti fi àwọn ọ̀rọ̀ tó gbóná ránṣẹ́ sí wòlíì ṣẹ̀lẹ́ wòlíì Tíbẹ̀tán nítorí àwọn ọ̀rọ̀ tí wòlíì náà sọ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams lórí ohun tó ṣokùnfà ikú olóyè Frederick Fásẹ̀hùn tó kú ní 83 years tó sì jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ OPC Oòduà People's Congress. Olamide Adesina yìí ti wá ránṣẹ́ sí gbogbo àwọn olórí ìjọ ṣẹ̀lẹ́ pátá o pé kí wọ́n tètè dá sọ́rọ̀ yìí o kí wọ́n lè sin wòlíì náà ní gbẹ́rẹ́ pàkọ́ lórí ọ̀rọ̀ yìí níbi tọ́rọ̀ yìí lágbára dé. Ọ̀gbẹ́ni Olamide yìí tún ní láti gbé sàdákátà fún wòlíì Israel Ọládélé tí wọ́n pè ní Genesis lórí bó ṣe máa ń sọ àwọn ìran tó dáa nípa Ààrẹ Ọ̀nà Kakanfò tó sì ń sọ irú èèyàn tí wòlíì Tíbẹ̀tán jẹ́. Ọ̀rọ̀ yìí kì í ṣe kékeré o, ọ̀rọ̀ tó lágbára ni. Ẹ wo fọ́nrán yìí kẹ́ ẹ gbọ́ wọ̀tọ̀wọ̀tọ̀ tí ọ̀gbẹ́ni Olamide yìí fi ránṣẹ́ sí bàbá wòlíì Tíbẹ̀tán. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. ẹ gbọ́dọ̀ mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́dọ̀ ẹ̀ dáadáa. Níbo ló wà á dà? Wọ́n ló wà á bí yìí. Ó nítorí pé òun ò lè yọjú sọ́nà mi kó wà ní o. No, ọ̀rọ̀ kí ló fi sọ yẹn. Tí a fi Gani Adams ọmọ Ghana ni ọmọ títí ni. Ó kàn wá lórí ọ̀sẹ̀ Yorùbá ìtúbọ̀ lórébò. Lọ́dún lẹ́yìn tó ti pa ọ̀gá ẹ̀ tó dìtẹ̀ tó ti pa Fásẹ̀hùn. A ti mọ̀ pé ìgbẹ̀yìn Adams ò lè dá. Ó ti sọ̀rọ̀ sí Mẹ́kà o, ó sọ̀rọ̀ sí Mẹ̀dínà, ó sọ̀rọ̀ sáwọn mùsùlùmí. Táwọn àfáà ilẹ̀ Yorùbá, táwọn ṣéwù àwọn àfáà jàkọ̀jàkọ̀ ilẹ̀ Yorùbá tó bá tún bẹ̀rẹ̀ sí ní hairstyle tó wọ orí ìjọ ṣẹ̀lẹ́, ṣé wọ́n jẹ̀bi? Ó ti fẹ́ dá wàhálà lẹ̀. Yorùbá dẹ̀ wà libra. Ẹ̀yin ìjọ ṣẹ̀lẹ́ ẹ bá bọ̀bọ̀ olórí pọ̀nàpọ̀nà ìsọ̀rọ̀ ẹ sọ́mọ̀ nẹ̀ ẹ jẹ́ kó stop gbogbo nonsense tó ṣe lórí social media. Tí ó bá stop ẹ̀ àwọn máa ń tẹ̀ àwọn wọnú ẹ̀ àti tí ń wọnú ẹ̀ lọ́wọ́ rẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà ṣó yẹ gbálẹ̀ ni wọ́n tọ́pọ̀ lọ ti yòrò wọ́n fi jẹ́ pé guy man yẹn ṣáà mọ̀ ẹ́ ni mascot ṣáà mọ̀ ẹ́ ni ẹgbẹ́ guy man yẹn 419 ṣọ́mọ̀ kó tí ń fi ìjọ ṣẹ̀lẹ̀ gbáyàn ti pẹ́ ó tí ń fi ìjọ ṣẹ̀lẹ̀ gbáyàn ti pẹ́ náà ó tí ń fi ìjọ ṣẹ̀lẹ̀ gbáyàn ti pẹ́ padà ń wù ẹ́. Look at this guy lórí program tó kọ sí alágbẹ̀dẹ ọ̀run bọ̀bọ̀ tó gba 60 million lọ́wọ́ ìsàlẹ̀ ilé ìlú. First note ẹ wà bẹ́ẹ̀ náà you are a guy man. Ọmọ káàárọ̀ òjíire ní gbogbo ọ̀rọ̀ èrè ẹ̀rìn àgbáyé. Ọ̀rọ̀ èrè bọ̀bọ̀ tó gbà rè. 2 minutes. Ọ̀pọ̀ wájú 2 minutes kí ló ń sọ sí. Bọ̀bọ̀ tó gbà rè. Ọ̀rọ̀ rẹ̀ o láàrin ọmọlẹ́yìn Gani Adams àti wòlíì Tíbẹ̀tán ó lágbára gan. Ọ̀dọ̀ mascot ló ń sọ yìí o bọ̀bọ̀ tó ń mú fíṣàn wáyé. Bí àwọn èèyàn mọ̀ wípé onírọ́ ni Tíbẹ̀tán mascot Tíbẹ̀tán. Ṣé mascot náà kù lẹ́yìn ní mascot? Ó ní pé òun ti di mílíọ̀nìyà at the age of 18. Ṣẹ́gbọ́. Ó interview ẹ̀ kan. Ṣẹ́gbọ́. Ó ní bàbá òun ó ní 1983 wípé bàbá òun kóun pẹ̀lú bàbá òun jọ lọ oko. Òun ríran sí bàbá òun pé kí bàbá má ti kúrò lóko. Pé bàbá òun sọ wípé ó ní bàbá òun kọ́ etí yìí sóhun kó lọlé pé bàbá òun délé pé wọ́n fi bàbá òun ṣe àṣìmú. Pé àwọn sójà mú bàbá òun kó wọ́n na bàbá òun kí wọ́n fi sínú mọ́tò wọn gbé lọ. Pé pàṣẹ bàbá òun dé kó òun wọ́n ọ̀nẹ̀ wípé ṣèpó òun wọ́n ọ̀nẹ̀ tó kókó máa ti lọ́dọ̀ tó kọ etí gidi. Ó lẹ̀ ni wọ́n bí Tíbẹ̀tán ní 1960. That means pé at the age of 23 years Tíbẹ̀tán sì wà lọ́ndà bàbá ẹ̀ ó dẹ̀ ti di mílíọ̀nìyà age of 18. Ó sọ wípé òun ti di mílíọ̀nìyà ní 18. Ṣé ìgbọ́ irọ́ ẹ̀? Wọ́n ló máa ta ọ̀gẹ̀dẹ̀
máa gúnyán tó ta tó ṣe mọ̀tọ́ tó ń ṣe gbogbo ẹ̀. ká bọ́ọ̀lù ṣe gbogbo ẹ̀ ká gbogbo ẹ̀ kápọ̀ ó dẹ̀ kó ti ó dẹ̀ fi lónà ní 18 years. 18 years. ó lọ́nà bàbá ẹ̀ tó ti bàbá ẹ̀ lọ gbó. ní age of 23. ìyẹn dúró bẹ́ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá I don't want to take too much of my time. This is 27 minutes now. I want to round up within 30 minutes. péré mo kàn fẹ́ jẹ́ kí gbogbo èèyàn kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ní ẹni tó gbá ní 60 million naira rẹ̀. ìgbà tí ẹ pè wá tẹ́wọ́ fún mi pé kí n ní sùúrù. ẹni tó gbá ní 60 million rẹ̀. ó má dàbí pé èèyàn ẹni tó gbá ní 60 million rẹ̀. wípé mistake wà ń bẹ̀ wípé. ó gbá bọ̀bọ̀ ìlú owó ọ̀rọ̀ rẹ̀ ò jẹ. láàrin ọmọlẹ́yìn Gani Adams àti wòlíì Tibetan ó lágbára ẹ̀yin gan. fara yín pẹ̀lú lórí fún different locations pé people that you send layout kan sí mi. ẹ wo ẹ̀yin yan wa mi ò fẹ́ take time ọ̀pọ̀lọpọ̀ wa máa send àwọn links ẹ̀ yìí sórí social media ṣé rí àwa nínú ẹgbẹ́ OPC bàbá ọdún Gani Adams nǹkan pọ̀ lórí wa láti ṣe nílẹ̀ Yorùbá a kì í kọlù yàn táwọn Yorùbá kọlù wa bó ṣe fi ohun orí burúkú bad message bó ṣe fi gbé àbúrò ẹ̀ onílàbígi ẹni yẹn bọ̀bọ̀ Sunday Igboho yẹn onílàbígi ẹni bó ṣe fi ohun orí burúkú gbé tí ìyà jẹ bọ̀bọ̀ yẹn lọ́wọ́ yìí sìn tí ó lè wọnú orílẹ̀-èdè tó ti bí wá nìyẹn kò rí mẹ́sẹ̀gì sí bọ̀bọ̀ yẹn pé wọ́n máa wá ka mọ́lé o kò rí mẹ́sẹ̀gì sí wípé wọ́n máa tì mọ́ ẹ̀wọ̀n ní Benin Republic o kò rí mẹ́sẹ̀gì sí wípé wọ́n máa mú ní airport mẹ́sẹ̀gì orí burúkú ló ń rí káàkiri kò rí mẹ́sẹ̀gì kò kí prophetess pé kí lórúkọ ẹ̀ ọjọ́ báyìí ló máa fi àbúrò múlẹ̀ tàbí ọjọ́ báyìí ló máa wọlú Nàìjíríà àti kó máa borúkọ àwọn tó lọ́wọ́ bá ti tò pọ̀ kó máa bàjẹ́ ó ń sọ̀rọ̀ Ìbà Abíọ́dún Gani Adams olófẹ́ràn owó jù sọ fún mi inú payroll wo ni Ìbà Gani Adams wà ní ìlú Nàìjíríà gọ́ọ̀nà òun ló fún un lówó local government chairman òun ló fún un lówó ministers òun ló fún un lówó prove it out ṣe é ní pé bàbá ìtọ́ ẹ̀tọ́ ń gbé lọ sẹ́wọ̀n ó ti ló pa ọ̀gá ẹ̀ Fáṣẹ̀hùn but àwọn ò ní gbé ẹ lọ court àwa gbọ́n jù ẹ lọ ẹ̀yin náà jẹ́ wà ní ẹni tó ń ti bọ̀bọ̀ onílàbígi ẹni yẹn pé kó gbé ààrẹ lọ court gbogbo yín máa jẹ̀bi bọ̀ tí yín máa tọ́ ni orúkọ ẹ máa rù ẹ́ ó máa ti bẹ̀ tọ́ ni. Ìbà Gani Adams tó ń sọ yìí òun àti bàbá Frederick Fáṣẹ̀hùn jọ lọ ṣẹ̀wọ̀n ní o bàbá comply pẹ̀lú Ọbásanjọ́ Ìbà Gani Adams ló mú comply. kò síjà láàrin Ìbà Abíọ́dún Gani Adams pẹ̀lú bàbá Frederick Fáṣẹ̀hùn mọ̀ kí bàbá tó kú bàbá fọwọ́ rọrí kú ni ọ̀rọ̀ orí burúkú ọ̀rọ̀ àlùbàṣà tó ń fi ìjọ ṣẹ̀lẹ̀ àti aṣọ ṣẹ̀lẹ̀ ṣé bí bàbá Bello Ọ̀ṣọ́fà ṣé bọ́ ṣe ṣe nìyẹn ṣé bórí Mọ́ládé ṣe ń ṣe nìyẹn ẹni ìjọ ṣẹ̀lẹ̀ kìlọ̀ fún torí tó bá tún mú ìkọlù àwọn mùsùlùmí ó ń sọ̀rọ̀ ó ń bẹnu àtẹ́lu Kàábà ó ń bẹnu àtẹ́lu ibi tí wọ́n sin Ànábì Muhammad sí ó ń bẹnu àtẹ́lu òjíṣẹ́ ńlá Ànábì Muhammad ó ń bu ẹnu àtẹ́lu àwọn muslim tó lé ní 900 million àbí 9 billion over 9 million nílùú Nàìjíríà ó ń bẹnu àtẹ́lu wọn tó bá jáde tó ń gbà sí fún ẹ tó ń kọlu ìjọ ṣẹlẹ̀ ńkọ́ ẹ̀yin ṣẹlẹ̀ ẹ̀wọ̀n ọ̀dún bọ̀bọ̀ forí polo tó ti bó gbogbo ojú ẹ̀tọ́ ìbọ̀bọ̀ gáìmánù yìí tó lọ owó olẹ̀ tó gbà lọ́wọ́ bọ̀bọ̀ yẹn lọ dá padà àfẹ́ ta sí àfẹ́ sọ̀rọ̀ sí ẹ tó bá débi tá a wà àní débi tó wà torí pàkọ́ ń rí ẹ pé o fẹ́ trend jẹ́ ká la yí ẹ mọ́lẹ̀tọ̀ jẹ́ kó rúkọ ẹ jẹ́ kó bàjẹ́ látẹnu ara ẹ ẹ̀gá ara ẹ ló fẹnu ara ẹ túlé ló fẹnu ara ẹ kọ́lé ló fẹnu ara ẹ tú ọ̀rọ̀ ní bọ̀bọ̀ yẹn sọ sí kó sọ pé o ti di millionaire at age of 18 years at age of 23 years o sì wà lọ́ndà bàbá ẹ o sì ń gbé o give message fún bàbá ẹ o ń lọ oko o ṣe conductor o ti gbá bọ́ọ̀lù ni o ti ṣe gbogbo ẹ̀ and you are still living under the roof of your father at age of 23 years and you are claiming you are now be o ti di millionaire at age of 18 years o dẹ̀ sì ń gbé under bàbá ẹ at age of 23. tí gbé bá ṣu ó fàyẹ ẹ̀kọ́ tí dàgbà pa ṣu ó fàyẹ ẹ̀kọ́ ni torí pé èébì ẹnu ẹ̀ ti ń fẹnu ara ẹ̀kọ́ ìsọkúsọ ẹ̀ pọ̀ onímùkúmu dẹ̀ ní olóògógóró òun gbọ́jà orí ẹ̀ tó rí kẹ̀dẹ̀ rẹ̀ bí àsọgbẹ̀yìn àgbọ̀n yẹn ojú ẹ̀ dàbí ojú mọ̀nímọ̀ní wẹ̀ẹ́ká ẹ̀ bó ṣe rí gbẹ̀ẹ́ká ẹ̀ ó fi ṣẹlẹ̀ gbàyàn ojú abẹ́ máa fi jọ ṣẹlẹ̀ rẹ fi gbó a máa kó fún ẹ bọ́ látò kọ́ńbà mo fún ẹ ní part 1 ni ìfẹ́ pẹ́ lórí ètò gbogbo ẹ̀yin jọ ṣẹlẹ̀ ẹ bá wà kìlọ̀ fún ọ̀bọ yìí
ẹ bá wa kìlọ̀ fún ọ̀bọ yìí, ẹ jẹ́ kó sagbéjẹ́ mọ́wọ́ tó bá fẹ́ give message ọ̀rọ̀ rẹ̀ láàrin ọmọlẹ́yìn Gani Adams àti wòlíì Tibetan ó lágbára gan. a kì í ríyàn fi ọmọ Yorùbá ni wá àti kọ́kọ́ fún ẹ ní privilege pé bóyá ìjọ tí ó mọ iye àwọn pastors àwọn wòlíì àwọn àgbà sẹ̀lẹ̀ tó ń bá ìbá Gani Adams ṣe ni orí ẹ ti gbalẹ̀ ọpọlọ ẹ ti yò orí ta ẹ. sọmọye àwọn pastors àwọn olùjọ mímọ́ sẹ̀lẹ̀ tí ìbá Abíọ́dún Gani Adams ní ràpọ̀ pẹ̀lú òtún wáyá inú níṣẹ́ yẹn ó kọ́ ní gbogbo Nàìjíríà onígbogbo ẹ̀yọ́ àgbogbo àwọn Nàìjíríà ti ya wèrè oníwọ̀n ọ̀gbọ́n òun gbogbo àwọn pastors ó kọ́ ní everybody nílùú Nàìjíríà òfin mẹ́sẹ̀gì rọ ẹnu ẹ tí ó mọ iye àwọn òjíṣẹ́ Ọlọ́run táwọn èèyàn respect nílùú Nàìjíríà tó ti kọ lù lórí ẹ̀ tí ó mọ ogún gbogbo Nàìjíríà papọ̀ general kí ló ń ṣe ẹ náà wọ bọ̀bọ̀ ẹ̀ kí ló ń ṣe ẹ tí ó ṣèyàn rí kí ló gbé ní kí ló wà nú ẹ tá a bá kọlù ẹ tó bá wú ẹ̀yìn wá jíyọ ní a máa sáré claim a máa sáré kó ti Bible ẹ̀yin ìjọ mímọ́ ẹ̀yin olùjọ sẹ̀lẹ̀ ẹ bá wa kìlọ̀ fún bọ̀bọ̀ yìí ẹ kìlọ̀ fún bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ guy man fake pastor yìí ẹ bá wa kìlọ̀ fún kó má ta sí Ìbà Abíọ́dún Gani Adams ọmọ ilẹ̀ Yorùbá ni Ìbà Abíọ́dún Gani Adams ọmọ arigidi ni ipò Aláàfin kì í ṣe ipò kékeré Aláàfin ló fi Ìbà Abíọ́dún Gani Adams jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ bá wa sọ fún kò sí nǹkan tó kàn pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ìgbà Yorùbá nation bó ṣe ń ṣe wèrè tó ṣe wèrè náà nìyẹn tó bá ti rán iṣẹ́ àmọ́ àwọn tó rán iṣẹ́ àti rí fọ́tò wọn abẹ́ fídíò ẹ̀ àmọ́ àwọn tó rán iṣẹ́ dé tòrutòru iṣẹ́ pé kó lọ máa fi orúkọ sẹ̀lẹ̀ kó lọ máa fi jẹ́ iṣẹ́ tí ó yẹ kó jẹ́ ẹ̀yin ìjọ mímọ́ sẹ̀lẹ̀ ẹ sáǹsọ̀ máa nù yìí dábàá sáǹsọ̀ ni a máa padà kọlu tó tálẹ̀. ọmọ yìí àwọ́dù tí Ìbà Abíọ́dún Gani Adams gbà ní ẹ tó ti gba over 5,000 award lórí pé ọmọ Yorùbá ni ó ń jàjàgbara fúnlẹ̀ Yorùbá over 5,000 award ní Ìbà Abíọ́dún Gani Adams ti gbà. ṣọmọ recognition tó ń fún ni káàkiri àgbáláyé ìràwọ̀ tó lúwa ti gbéga bẹ́ẹ̀ ni ti ń rí ó sábẹ́fẹ́ wọ́n fún ẹ lówó contract ibẹ̀ ni tiẹ̀ máa tán sí o Tibetan orúkọ ti wù ẹ́ ó dẹ̀ ti tán síbẹ̀ ni ó ń kọlu gbogbo ọmọ Nàìjíríà ó ń kọlu pásítọ̀ Adébóyè ó ń kọlu pásítọ̀ Yèdépò ó ń kọlu bàbá wa Kúmúyì òun pe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ní tífí ní Benue State so àwọn tó fi ń jẹ oyè tó jẹ 54 chieftaincies kówó tó wá gba Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn wọn wá díẹ̀ kó tó rí bẹ́ẹ̀ kò ń gbéraga ní ìdílé bàbá ẹ̀ Lárigidi ọmọọba ni ìdílé yẹ ọmọọba ni ìyá tó bí ìyá yẹ ó ti jẹ regent Arigidi rí lọ Kánò tán ṣé wọ́n fowó rà ní láyé ìgbà yẹn ojú tún dúdú láyé ìgbà yẹn o wọ́n máa ń pàtàn kan ní ara wọn kó tó fi hàn joyè ni ọpọlọ ẹ ti yòó Tibetan nǹkan sí ọ ẹ lọ gbọ́ ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò dáadáa ẹ lọ gbọ́ inú ìlú tó ti wá kí ló dé tẹ́ ẹ ya ọ̀dàlẹ̀ èèyàn amukun mẹ́kọ̀ọ́ ọ̀bàyéjẹ́ tí yín náà dẹ̀ ní da ìgbẹ́yìn ní òní sunwọ̀n gbogbo ìṣẹ̀dá Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kò ní péré fún wọn Tibetan yìí gbogbo ìṣẹ̀dá tó ti dájẹ́ ìjì kókó nílẹ̀ Yorùbá wọ́n pa ìràwọ̀ ẹrẹ́ ẹ̀yin ìjọ Olúmọ mímọ́ sẹ̀lẹ̀ ẹ lọ kìlọ̀ fún o tábà kìlọ̀ fún a máa padà tún kọlu gbọ̀ǹkan á lẹ̀ ṣe pásítọ̀ oníjìbìtì pásítọ̀ onábíẹ́ 1960 olóòtí lówó ó ti di mílíọ̀nù at age of 18 tí ó mọ àwọn mẹ́sẹ̀jì tó ti give tó ti jẹ́ pé irọ́ wà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ presidency Bọ́lá Ahmed Tinubu yìí tí ó mọ ọ̀rọ̀ tó ti sọ tó jẹ́ pé irọ́ ni onísọkúsọ oníjẹkújẹ lọ san owó lẹ̀ bọ̀bọ̀ tó gbá tó gáyẹ̀ fowó lẹ̀ lọ san owó lẹ̀ padà
nǹkan tẹ́mi máa sọ fún ẹni ẹ̀ o àbọ̀rọ̀ láti sọ fọ́mọlúwàbí tó bá délẹ̀ tán àjòjìjì lọ́jà 60 million oní 60 million padà tibẹ̀ tán àbí kí wọ́n ti ń pè é lọ́jà padà tó bá dá padà ìyá jẹ́ nǹkan ṣe ọmọlẹ́yìn Gani Adams àti wòlíì Tibetan ó lágbára ìyá jẹ́ nǹkan máa ṣe é lọ́jà owó olówó padà ìbádọ́dún Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá bàbá Elédùmarè tó rán ẹ níṣẹ́ ti wà lẹ́yìn ẹ ò kò ní padà takun ọkùnrin ní ẹ lójú ogun kò tí ẹ lè ṣe kó má máa rí bẹ́ẹ̀ bàbá torí tẹ bá gbọ́ prógráàmù ẹ ṣe máa wò pé ṣé mo rán láńṣẹ́ àwọn ọmọ yín kan àti kó pèrè kúkú para dá lóhùn kó sèmi àwọn ọmọ yín kan àti bára wa sọ̀rọ̀ wàhálẹ́ àná a máa fún wọn bá tó bọ̀ bá a máa fún mo mọ̀ pé lẹ́yìn prógráàmù mi ní báṣẹ̀ máa rí a máa fún ẹjọ́ mo kí gbogbo ojú tó ń gbọ́ mi àti gbogbo ojú tó ń wò mí ipe orí burúkú ò ní jẹ́ tèmi àti yín o ayé tèmi àti yín ò ní tán bí ayé tibẹ̀ tán táyé ẹ̀ ti tán èmi àti yín ò ní kọlù gbàdí ayé bíi fake pastor tibẹ̀ tán èmi àti yín àní kọlù ìṣẹ̀dálẹ̀ Yorùbá bíi ti tibẹ̀ tán èmi àti yín àní kọlù èpè ilẹ̀ Yorùbá bíi ti tibẹ̀ tán èmi àti yín àní di jàgùdà ẹni tó ń wá bíi ti tibẹ̀ tán fíìmù ẹ tó sì kù lọ́wọ́ mi mo sì mú padà bọ̀ lórí ayélujára. èébú yìí pọ̀ ká má parọ́ ó lágbára díẹ̀ èébú tí ọ̀gbẹ́ni yìí bú wòlíì Tibetan ó serious gan àmọ́ kí arákùnrin yìí ṣetán láti gba èsì ẹ̀ o nítorí ó di dandan kó gba èsì nítorí kó lè sọ adúrú ọ̀rọ̀ báyìí kóun náà má gba èsì látọ̀dọ̀ wòlíì Tibetan ẹ̀yin èèyàn wá kí lè ròyìn lórí gbogbo èyí tí ẹ tún rí gbọ́ yìí tá a mú wá fún yín yìí lórí ọ̀rọ̀ tí wọ́n ní wòlíì Tibetan sọ tẹ́yìn náà kúkú rí inú fọ́nrán fúnra yín nípa Gani Adams àti olóògbé Fáṣẹ̀hùn tí ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn bá Gani Adams fi wá dá sí tí ọ̀gbẹ́ni Ọlámídé yìí tóun fi dá sí tó ní àwọn ń gbèjà ọ̀gá àwọn ni gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn wọn nítorí àwọn wí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ báwo lọ̀rọ̀ yìí ṣe rí lọ́dọ̀ yín ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí àwọn ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni yìí sọ nípa wòlíì Tibetan àwọn ọ̀rọ̀ tó fi ránṣẹ́ kí làmọ̀ràn yín fún wòlíì Tibetan fúnra wọn kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ kí wọ́n gbé lórí ọ̀rọ̀ yìí ẹ drop comment here. Remember to like, share and follow us. Thanks for watching.